àwọn èèyàn mọ̀ ní ẹ̀wọ̀n bó ṣáájà ní ìbò ṣáájà. Kò sí táìtù ní ìlú ju Aláàfin lọ. Olúwo sà, ọmọdé ẹ bá bí ẹ̀yà ní ìjọ. Ọba kan ṣoṣo tí ò kéré jù. Àbẹ̀sí ìjọba báyìí dé. Ọba kan ṣoṣo tí ó jẹ́ káàdì ọ̀rọ̀. díẹ̀. Olórí bàbá bàtà. Ẹ̀kọ́ kan náà fẹ́ dẹ̀. Ọba tí Ṣọlá lẹ́yìn kan. Owó adé wà. Kábíyèsí. Àtúgbẹ́ pé ọba àwọn ọba yìí ló máa ń wò ní ọlá rẹ̀ tí ó ní mo fẹ́ yan ọba. Mo fẹ́ gba ọba kan kó lẹ̀ mo sì fẹ́ yan ìlú oníṣẹ́ o. Tó bá sì ṣe ìwé sí ìṣọ́lẹ̀ tó bá sì ti mú náà ló mú. Ó ní ọba àwọn ọba. Ohun ìwọ là ń pè ní Ọlọ́run ọba nítorí ìwọ ni Ọlọ́run gbogbo ọba. Ó wà lórí ilé ayé. Àdúgbò ẹ̀ ní dúpẹ́ tèmi pè mí ló mú o. Mo dúpẹ́ nítorí pé tí ọ̀bá mú mi, wọn ọ̀bá mọ́mọ́ mi. Wọ́n sábà múre jẹun. Mo dúpẹ́ o. Èmi náà mọ̀ pé kábíyèsí Aláàfin Ọ̀wádé. Àkàndé ọ̀sà. Mo mọ̀ pé èmi ò forúkọ Ọ̀wádé. Mo ti kọ́ nínú orúkọ Yorùbá oṣù pẹ́pẹ́ Ọ̀wádé tó ga. Náà ló ṣe léde o. Àkàndé ọ̀sà. Àgọ́kù ọlọ́run ni ó rí bẹ́ẹ̀. Èmi bá yín dúpẹ́ o. Bá kábíyèsí Aláàfin Ọ̀wádé dúpẹ́ lẹ́yìn wọ́n pè gún ẹ́ lórí o. Orúkọ tí ó gòkè lórí àkíyèmọ̀ Ọ̀wádé Ìyànbọ́lá orúkọ Ọ̀wádé dìde. Pé tí ọba sì sọ pé kọ́ má dìde mọ́, ó ń tọ̀ wọ́n pa ẹ́. Lẹ́yìn bá mo kí ọba kan ṣoṣo tí ò pé méjìlá ọba tí ń fọba jẹ, ọba tí ń jẹ́ Kábíyèsí Olódùmarè. Ìgbà tó fowó ẹ̀ sí ìlú láàrin pé kí ẹ máa kiri jẹ́sẹ̀ kí òun. Mo dúpẹ́ o, bébí náà lè ní irú àǹfààní bẹ́ẹ̀ tí wọ́n máa kiri jẹ́sẹ̀ kí Ọlọ́run. Ẹni kábíyèsí bọ́lọ̀ wọn bá. Kábíyèsí Olódùmarè. Kábíyèsí náà máa ń darí ọba. Lẹ́yìn náà, mo kí àwọn tó lọ yàn sí ipò tó ní kí a máa jẹ́ àrólé òun lórí ilẹ̀. Àgbọ̀dọ̀ rọ́bà ní ọ̀bà lọ́yọ̀ọ́ o. Ìjọba ẹ̀kọ́. Lórí àdúgbò pé bàbá yẹn máa ti ń pè ní Odùduwà. Kó o bímọ, wá bímọ tó jọ ọ́. Bímọ tí ò lóko bí tí ò lóko. Ṣé máa pè mí náà ní Aláàfin Ìwó? Àwọn ó sì sọ àásọ fún ìjọba pé ẹ máa pè mí náà ní kíni? Aláàfin Ọ̀yọ́, Aláàfin Ìgbò. Ìmọ̀ àwọn máa gbà nǹkan tí bàbá ńlá mi ṣe jẹ́ nìyẹn. Àkàndé ọ̀sà ọjà yóò bá ìṣó ọlọ́run ni ó rí bẹ́ẹ̀. Ìwó kí ló kọ mi? Aláàfin Ìwó. Aláàfin Ìwó. Èmi ọmọ sáyẹ́tù mi ìtòlúdò àjẹjù Aláàfin lọ. Aláàfin Olùkọ́. Kábíyèsí o. Àkàndé ọ̀sà. Èdè mi lè máa ń pè ní nǹkan mi o. Èdè táwa mọ̀ Yorùbá ilẹ̀ Yorùbá. Yorùbá àjùmọ̀lò tẹnumọ́. Aláàfin ọmọ jẹ́. Báwo lè túmọ̀ wọ́n lè máa lo ọlọ́ọ̀fin máa ń ti gbé Aláàfin náà nígbẹ̀mí. Lédè míì wọ́n lè máa pe Elédùmarè táwa máa pè níbí ní Olódùmarè. Yọ̀dà fún yóò kábíyèsí Ọ̀wádé inú mi dùn. Máa lù rẹpẹtẹ lápá.
gbogbo ẹ̀ láti bẹ́ẹ̀ ni nígbà tá láàbí ọ̀pá wọn kí wọ́n á àbí àjọ ìṣòlé fọ́tí. Kábíyèsí aláàfin. Olórí iṣẹ́ àwọn èèyàn ọmọ iṣẹ́ tó lórí ẹlòmí ọmọ bèèrè sí ọba nítorí pa lásìkò ní sí ibi sọ̀rọ̀sọ̀rọ̀ ni Aláàfin wo. sọ̀rọ̀ ayé òwò ní ìṣẹ́ tó lè mọ̀ sí tó bá wù ọ́ ní àìsí ọba ọba gbọ́dọ̀ sọ̀rọ̀ tó ní ó kọlù ní tí wọ́n ṣe ẹni tó bá dìde ọba tàbí tó bá ń gbógun ti àkímọ̀ aláàfin àkímọ̀ wá dé nígbà ọba yá nísìn ẹni kó máa wo ẹ̀ẹ̀tẹ̀ ẹni kó máa wo owó ẹ̀ ó ti ṣẹlẹ̀ pé àwọn tí ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa wo ẹ̀mí rẹ wọ́n máa wo owó rẹ wọ́n máa wà láàrín wọ́n kàn máa rojọ́ wọ́n máa ṣèjọba wọ́n máa bí wọn kò sí tó lè pè mí gbogbo tó bá wù ọ́ pè mí gbogbo ẹ̀ ẹsẹ̀ mi mi sáà lọ́gbà. Mo ò fún ní pírọ́blẹ̀mù ni. Lẹ́yìn nígbà tí wọ́n bá wà ní tí wọ́n gbé àbòsí wọ àfihàn. Tí wọ́n gbé obìnrin kan wá, wọ́n máa sẹ́ẹ̀tì wa láti Canada ní ẹ̀sìn gbé wá fún ọmọ ìgbà. Aláàbí wo? A sì bá wọn tí wọ́n gbé wá. Àwọn tí wọ́n gbé wá àmọ̀ wọ́n. Àwọn náà ni wọ́n padà sí lọ́dọ̀ tí wọ́n bá sùn àmọ̀ wọ́n. Ìdẹ̀gbẹ̀rí wà láì dáwọn àmàlẹ́yò 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 ìdẹ̀gbẹ̀rí wà láì dáwọn gbogbo ilẹ̀ ó bára rẹ̀ dá. Gbogbo tó bá wù ní ẹsẹ̀ ẹ̀ tó bẹ̀rẹ̀. Àwọn pápá bàbá ńlá yóò tó bẹ̀rẹ̀. Àwọn wọ́n máa àwọn tí wọ́n sọ̀rọ̀ sí wọ́n ti mọ̀. Wọ́n máa àwọn èèyàn máa lọ bá ìyàwó ọba sùn ẹsẹ̀ tiẹ̀ kò rí wa gbèsè ẹ̀tọ́ pa ẹ̀ka ti jùlẹ̀ ẹgbẹ́ àlòkù mi. Mo kí gbogbo àwọn ọba kábíyèsí olóró yàrá sí àwọn ọba ọ̀kàkà bàbá gbogbo ẹ̀ àwọn Ọ̀yọ́mèsì Ọ̀yọ́mèsì tí ń ṣe tọba Ọ̀yọ́mèsì tí ọba ṣe tọba yóò parí. Èmi mo sọ bẹ́ẹ̀ Aláàfin wo ọwọ́ Ọ̀yọ́mèsì ọ̀hún kọ́ lágbára tó tó bẹ́ẹ̀. Síwájú ta ni? Ọ̀yọ́mèsì kan ló wọ ọ̀rùn ọ̀bá aláàfin. Ẹyin lọ́wọ́ dànù. Àbójú bẹ́ẹ̀ ni mọ́kànlá bẹ́ẹ̀ ni. Ọ̀pọ̀ ní ẹgbẹ̀wẹ̀ ìdàgbẹ̀. Lábí ìṣẹ́ náà bí ó máa ní ìjọba ìgbà ti rí yí ní ọ̀sẹ̀ kan sísì Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá wà lẹ́yìn wọn, kọ́ bá ti jẹ́ ẹni tó bá lẹ́jọ́ kọ́mọ lọ kọ́ọ̀tù kọ́mọ lọ ṣe ìgbẹ́. Ẹmọjọ́ kọ́ọ̀tù òdòdó ọdún. Àwọn kan wà kọ́ọ̀tù ní ìṣẹ́ ọdún mẹ́wàá mú lò. Aláàfin wo. Ìlú ọgọ́ọ̀tù pẹ̀lú ọba. Ọlọ́pọ̀ bá yọ ọba ìwọ́ kò rí kọ́ọ̀tù kan. Bẹ́ẹ̀ bá ti jẹ́ àròlé Ọlọ́run ilẹ̀ òṣòrí èmi ìlẹ́yìn àròlé Ọlọ́run. Ẹni gbéyàwó tèmi náà, àwọn èèyàn máa ní ẹmọ ń bó sàájà ní ìbò sàájà. Ẹ̀yìn tí ọwọ́ ìyàwó mi wọ̀ kò bá lọ́wọ́ sẹ́sàn púpọ̀. Aláàfin wo. Ìyá
ẹ̀jọ̀ yóò dà fún ọ̀dọ̀ ọ̀sẹ̀ ó ti tó ìyá mẹ́sàn-án. Ìtàwà ń sọ ní pé ọ̀nà tẹ́ ń gbà ṣe ẹjẹ́ àyípadà. Kí ni nǹkan tá ń sọ? Àwọn bàbá ńlá wa ní bàbá ńlá mi Ìlísàpó. Bàbá ńlá mi lò fún. Bàbá ńlá mi lọ gbogbo àwọn bàbá tó wà nílẹ̀ yìí. Bàbá ńlá mi. Ṣùgbọ́n mo ní ẹ má jẹ́ àdá o, ẹ má jẹ́ àtú òkú lórí ọdún. Àwọn bàbá yóò mọ̀ gbogbo náà wà yìí. Ìgbọ́n Sinapu dé. Ẹ má da epo lé bàbá mi lórí mọ́. Ẹ má da ẹja sọdún ẹjẹ wọ́n ń ṣe ní Brazil àbẹ́rẹ́ wọ́n ṣe wọ́n máa gbé sí Brazil wọ́n máa ṣe wọ́n máa ní ojú títì. Bàbá tèmi ẹjẹ máa ṣàdúrà fún wọn mi máa ń ṣàdúrà fún wọn ní bá mojú orí wọn máa módòdó lọ rẹ. Àwọn nǹkan wà tá a lè yí padà ìlà àkọ́mọ́ láti mọ̀ pé kò bá gbà ní ìfẹ́ disrespect àwọn bàbá yìí èmi rí wọn nínú ibi tẹ́yìn ò ti rí wọn kò dẹ̀ dáa kí wọ́n máa ṣépè fọmọ yìí torí téèyàn bá ń fi ibi tí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ibi téèyàn ti ń fún wọn ó ń dọ̀tí ẹ má jẹ́ àjẹ́ ó dọ̀tí wọn mí ẹ ṣe pé mo kì í sáà mo ní bí wọ́n ṣe ń ṣe worshiping ìlú sọ. Idol worship àwọn baba ńlá mi náà idol worship wọ́n ti ṣe tó wá lóde tí sọ pé àwọn èèyàn gbọ́ ayé oṣù táwọn tí wọ́n máa ń ṣe mọ̀nàfíìkì wọn ò lè fún síbẹ̀. Ẹ jọ̀ọ́ mo kí gbogbo ẹ̀yin ọba mo kí yín o mo kí idol mo kí gbogbo àwọn tó bá mo kí ọ̀dọ̀ ògbólú mo kí gbogbo àwọn journalists kan wà náà mo kí ẹ̀yin securities náà. Gbogbo èèyàn ni mo kí ń bí ẹjọ́ ẹmọ́ bínú gbogbo ọmọ àwọn ní VIP gbogbo ọmọ Yorùbá ní VIP nígbà kan ní ọjọ́ ẹ̀rí wọ́n ní kábíyèsí Aláàfin invite mi sọ́yọ́ wọ́n ní wọn ò fi mí sí bíbí wọ́n ní wọ́n ti ẹ̀ lé mi kó bẹ́ẹ̀ kí abẹ́ ìgbọ́ ni abẹ́ ìgbọ́ báwọn ọ̀dà yìí ló ẹ̀yin wà bẹ̀ kí ni ẹ pè é fake media ẹ lè rí àwọn mídíà àti kí wọ́n pè àwọn tí wọ́n sanwó fún àwọn kan sanwó àwọn ọba kan sanwó kí wọ́n máa bá àwọn ọba kan lé ìwà ìbàjẹ́ ni nílẹ̀ Yorùbá kì í ṣèwà tó dáa rárá kì í ṣèwà tí ó dáa rárá ìwà tó yẹ káwọn ọba yẹn kí wọ́n fi sílẹ̀ pátápátá àwọn èsì yìí wọ́n ní kí ló dé èsì yẹn tó kú. Èrò pọ̀ jù lọ. Èèyàn pọ̀ kò sí kí Aláàfin wa ọmọ yàtọ̀ ó ti kọ́ ó ṣe kí Aláàfin payé sí fún ẹ̀. Nítorí èsì bí mẹ́fà ló wà ní ìpò yìí gbogbo ẹ̀ òsì tó rà wá ẹ fara mẹ́rin ni o ẹ ní bínú o ẹ̀yin ọ̀sọ̀ Balájé òkìyín o wọ́lẹ̀ yóò dáa fún yín o káwọn abẹ́ sọ kò sí nílẹ̀ Yorùbá kò sí táìtù míì Ọlọ́run gan Aláàfin Olódùmarè lálá àbílẹ̀yìn ọba tó máa jẹ́ Aláàfin lókun èmi sì tún ti jẹ́ Aláàfin wo kò sí táìtù mi tó ju Aláàfin lọ ẹn tó ti bọ́ wọ́n ní ẹ̀sìn tó síwájú ọ̀rẹ́ ẹ̀ síwájú wọ́n l'Aláàfin lò ní tó wọn kù olóṣì ń lò láìjọ nígbà mo dórí kò tí mo wá ta wá lọ philosophically ta tún lọ spiritually àwọn ẹgbẹ́ kò sí tó tún ju Aláàfin lọ. Tẹ́ bá dẹ̀ ń gbọ́ kẹ́yìn náà bá fẹ́ ṣerú ẹ̀ ẹ lè ṣerú ẹ̀ tẹ́ bá ń gbọ́ tí wọ́n sọ pé aláṣẹ lórí òòṣà kí ṣe ká fi ń tàwọn àgbà wa àti find out wípé
èèyàn ni ó di òrìṣà, èèyàn ni orí máa ń ṣàgbà. Nígbà tí èèyàn bá dé fún ọba ní Yorùbá ní kí là ń fọ ọba pè, ọba wa ọba aláṣẹ. Ọba bá ti dé fún ọba yóò di aláṣẹ lórí àwọn tí orí tó ṣàbídá. Kìí ṣe pàdé. Èmi ò gbà pé Olódùmarè ni òrìṣà ní ọ̀gá bẹ́ẹ̀. Èyí tí tèmi nípa mi ò rí Olódùmarè nínú àwọn òrìṣà nítorí èèyàn ni máa di òrìṣà. Olódùmarè lolódùmarè ọkùnrin. Orúkọ tó tún lẹ́sì díẹ̀ ní Ọlọ́run. Olódùmarè Yorùbá gidi tó sọ ẹni tó ní gbogbo odù tó sì máa fi gbogbo ẹ̀ rè olódù. Yorùbá ló ní ẹni tó ní odù òní olódù ló sì máa fi gbogbo ẹ̀ rè ìlàfin ẹ̀kẹ́. Èmi ò ní nǹkan míì Olódùmarè. Ẹ bá lọ Sáúdí, mo lọ Sáúdí, mo lọ ọmọ bẹ̀ mo sì lọ rí bẹ́ẹ̀. Wọ́n lọ́lọ́ bẹ́ẹ̀ náà o lè lọ Jerusalem mẹ́mẹ́ pé Ọlọ́run lọ́lọ́run ọmọ jẹ́ o. Yorùbá sì ní Ọlọ́run tá à ń pè lólódùmarè. Ilé mi gbà ń kó ju gbogbo Ọlọ́run lọ. Olódùmarè ni ọlágbára pọ̀. Agbára ẹ̀ nìkan ó ti pè mí. Ẹ káàbọ̀, màá fún àti ní àwọn ẹ̀kọ́ kan tí mo pèsè lẹ̀ èèmẹ̀ bá wọn bá wọn ó tún bá yín wà nínú ìta. Àkọ́kọ́ ọ̀yà ẹ bá gbọ́ fún ìwé ìlú fẹ́ fún kábíyèsí àlá. Ìwé wà ní ìjọba gbọ́ fún ìwé. Ìwé tí mo gbọ́ fún yìí tó ní Code of Kings. Code of Kings. Nínú kọ̀wé Code of Kings. Ẹ̀yà bá gbé àṣà ìwé láti àgbélé ìṣẹ̀lẹ̀ yìí. Ma, open the door. Ẹ̀yin kò lẹ́gbẹ̀ẹ́ ẹni sùúrù ẹ̀hẹ́n ọba kò lẹ́gbẹ̀ẹ́. Ẹ má da ẹ̀kọ́ la rẹ̀ má dára pọ̀ wọ́n ṣe orúkọ ẹ̀kọ́ pẹ̀lú ọ̀rọ̀ bàbá wa. Olórí akọni yóò sà. Ṣé Èyí o. Olórí kólórí. Ẹ jẹun ọpẹ́. Ọ̀yọ́ kọ́ ìtumọ̀ sọ ó lọ tún bẹ̀ sí kó wá bí aláàbí lálẹ́ bóyè rẹ̀ lọ́jà lọ́wọ́ rẹ̀ àwọn bàbá fẹ́ kó tì ní ìwọ̀n òdó lásìmọ̀ ìṣòwò òdó lásìmọ̀ yìí ìjọba ìjọba ní kẹ́kẹ́ kọ́mọ́ sọ̀tà ló Kábíyèsí o. bá ti sọ̀tọ̀ ọba gbọ́dọ̀ ní problem. Kábíyèsí o. Yọ̀dà fún yín. Ẹ̀sẹ̀ o ṣàtúnmọ́ ní ẹ̀bá ń gbé yẹn náà. Yọ̀dà fún yín o. Ẹ káàbọ̀ o. Ẹ̀ṣẹ̀ gan o. Jíjẹ mímú wa o. Yọ̀dà fún yín ẹjọ́. Èmi gba kábíyèsí Aláàfin lálejò lé. Gbogbo aládùn aláìlú. Ìkànnì ojúlówó Yorùbá náà ni ẹ̀ ń wò. Ìkànnì tí a ti ń gbé àṣà, ìṣe àti èdè Yorùbá lárugẹ.
Ẹ darapọ̀ mọ́ wa, ẹ tẹ̀lé wa, ẹ jẹ́ ká jọ ṣe, ká jọ gbé àṣà, ìṣe àti èdè wa lárugẹ. Ẹ ṣeun.